tí àfá ẹyọ kan tó bá lè fún mi ní ẹ̀rí nínú Kùránì o wípé Ọlọ́run ọba tọ́lá rẹ̀ ga Ọlọ́run ọba àlékè ọlá ó sọ wípé ká máa jíjímọ̀ nínú Kùránì ọjọ́ náà ẹ pè mí ní ọmọ àlè wípé ẹni tó fẹ́ ba ìsìlámù jẹ́ nìyí àmọ́ àfá kan ò bá rí ẹ mọ́ sọ kankan fún àmọ́ àfá tí ò rí tó wá ń takò mí ọmọ àlè làfọ́ wípé kí ni gbogbo ohun tí wọ́n bá ti gbé wá fún ẹ nínú hadith àwọn tó dá ẹgbẹ́ òkùnkùn sílẹ̀ nínú Islam àwọn ni wọ́n gbé wá. Gbogbo ohun tó bá tí mo fẹ́ béèrè lọ́dọ̀ ẹ bí ìbéèrè tí mo fẹ́ ń pé kó lọ bá mi bí àfá ẹ kó lọ bá mi bí ṣéwù ẹ kó lọ bá mi bí ìmáàmù ẹ kó lọ bá mi bí òun ni wípé kí ni ṣé Islam tó ń ṣe ṣé èyí tí ànábì gbà wá tó gbé Kùránì wá tó jẹ́ ẹ̀rí tọ́lọ́run gbé wá dàrẹ́kì látara ànábì tánàbì sì kọ tánàbì kọ fáwọn ẹ̀ka lẹ̀ ní òun fẹ́ ṣe bí Islam ni tàbí èyí tí àwọn sàábé kọ sí ẹ̀yìn ànábì ṣé Islam àwọn sàábé ló ń ṣe ni tàbí Islam ànábì nítorí bí ẹyọ kan tí ànábì sọ̀rọ̀ sí òun nínú Kùránì ànábì ọkọ̀ hadith ọmọ ìyá mi mo tún dé o wà ń jẹ́ ẹ̀sìn gbẹ̀jẹ̀ kòtòkò ṣó mọ̀ wípé tí wọ́n bá sọ létí ẹ̀ wípé ohun tí mo ń ṣe nínú Islam o bìdẹ̀lílì kìtàbí wà súnnà ọgbọ̀lọ̀ mọ̀ wípé Islam ti pín sí méjì ń bẹ Islam Kùránì ọ̀tọ̀ Islam hadith ọ̀tọ̀ gbogbo àwọn ẹlẹ́gbẹ́ òkùnkùn ló kún súnnà ohun tí ànábì kọ kalẹ̀ kó tó jáde láyé òun ni Kùránì lẹ́yìn Kùránì ànábì ò rí ibi tí wọ́n ṣe kọ hadith jẹ́ sọ ẹ síwájú ṣó mọ̀ wípé àwọn hadith ló sọ fún ẹ pé wọ́n máa ń kírun jímọ̀ nígbà wọ́n máa ń kí rákà méjì wọ́n tó wá sọ fún ẹ wípé tó bá kí jímọ̀ yìí tó bá kí mi tó tó ara tí ò mi ó wọ̀ náà wọ́n tó tún ẹ padà wẹ̀ sínú Islam nítorí ó ti di gẹ̀fẹ̀rí irọ́ ni o ìrun jímọ̀ kò sínú Islam ó ṣọ́kì ẹ̀rẹ́ farabalẹ̀ wọ́n mọ́ tó ń rò Ọlọ́run sọ sínú Kùránì ìzà ànúdí àrí sàláàtì mí yàwó méjì máa múmi àlàyé tí mo fẹ́ ṣe fún ẹ ló wù mí kó gbọ́ ṣó mọ̀ wípé Ọlọ́run sọ ó ní báńdà a'udhu billahi àti ń pè àwọn òpònú èèyàn ní sọ a'udhu billahi minash shaitani rajim ṣé èmi lé Ọlọ́run níbi tí mo ti gbé ilé ẹ ṣe ìtọ́nù jìnnà níbi tí mo ti fẹ́ sọ̀rọ̀ Ọlọ́run jẹ́ ń tẹ̀síwájú fún ẹ yá ayyuhal lazina amanu a pé gbogbo ẹ̀yin tí ń ṣe olùgbàgbọ́ òdodo gbogbo ẹ̀yin tẹ́ fọkàn tán àlá ìzà nudiya lis-salati min yawmi juma wọ́n ní ìzà nudiya lis-salati tí wọ́n bá ti pèpè sí ìrun kíkí min yawmi juma ní ọjọ́ jímọ̀ ọjọ́ mélòó ní ń bẹ nínú ilẹ̀ Lárúbáwá kí ànábì tó dé nítorí jímọ̀ ti ń bẹ kánábì tó dé orúkọ jùmọ̀ ó ti ń bẹ kánábì tó dé tí la wá ń pè ní jùmọ̀ ní jama rassemblement àpéjọpọ̀ àkójọpọ̀ ń túmọ̀ sí pé yọ́mìlì jùmọ̀ yẹn ó jẹ́ ọjọ́ tá à ń péjọ pọ̀ ń ta ọjà ọjọ́ ọjà ló jẹ́ ní ilẹ̀ Saudi Ọlọ́run wá sọ ẹ má gbàgbé pé yaumil sábìtì ń bẹ tí ń jẹ́ ọjọ́ àkọ́kọ́ yaumil ahad bọ̀ a lè pé bẹ́ẹ̀ àmọ́ tá a bá fẹ́ tó a pè ní yaumil sábìtì yaumil ahad yaumil isnain yaumil sulasa yaumil arbiya yaumil hamis àti yaumil juma ọjọ́ jímọ̀ yẹn gangan ó jẹ́ ọjọ́ tó ṣe ká nípa àwọn mùsùlùmí máa ń tajà Ọlọ́run wá sọ sínú Kùránì wípé ìzà nudiya lis-salati min yawmi juma tó bá ti á di ọjọ́ tí ẹ ti péjọ fún ọjà yín o tí wọ́n bá ti pèun ẹ mọ fọjà sílẹ̀ kẹ́ mọ lọ kí Ọlọ́run wá ní fas'au ila zikrillah ẹ sáré ẹ lọ ṣèrántí Ọlọ́run wazarul bay' ẹ wá fi ọjà sílẹ̀ ọjà tó jẹ́ pé ọjọ́ ọjà ní fún yín ẹ fi sílẹ̀ kẹfì lọ kírun ìrun mélòó là ń kí ní jọ jímọ̀ ṣé ẹ fẹ́ sọ wípé súbúhì tá ń kí ní ọjọ́ jímọ̀ kì í ṣe ìrun ọjọ́ jímọ̀ ní yaumi juma tá bá sọ ní yaumi juma ìrun àsùbá ọjọ́ jímọ̀ ni
ìrun ọjọ́ Jímọ̀ ni, zuri ọjọ́ Jímọ̀ ni, ansri ọjọ́ Jímọ̀ ni, magrib ọjọ́ Jímọ̀ ni, ìṣáì ọjọ́ Jímọ̀ ni, kódà ṣáfì wítìrì tẹ̀yìn ọlọ́jọ́ Jímọ̀ ti Jímọ̀ ní ṣe. Ohun tí mo fẹ́ béèrè lọ́dọ̀ yín òun ni wípé tí àáfàá ẹyọ kan tó bá lè fún mi ní ẹ̀rí nínú Kùránì o wípé Ọlọ́run ọba tọ́lá rẹ̀ ga, Ọlọ́run ọba àlékè ọlá, ó sọ wípé ká máa kí Jímọ̀ nínú Kùránì, ọjọ́ náà ẹ pè mí ní ọmọ àlè wípé ẹni tó fẹ́ ba ìsìláàmù jẹ́ ni ní. Àmọ́ àáfàá kan ò bá rí, ẹ má sọ kankan fún un. Àmọ́ àáfàá tí ò rí tó wá ń takò mí, ọmọ àlè làfà ọ̀hún. Nítorí wípé òun gangan ló fẹ́ ba ìsìláàmù jẹ́, nítorí wọ́n sọ nísìnyí wípé ìsìláàmù tá à ń ṣe o ẹ̀sìn burúkú ni. Ṣé mẹ́ni tá ń pè ní MS bàbá? Ẹ̀rí ohun tí ń dá lára mọ̀ ń bọ̀ fún gbogbo ẹnu mo fi sọ. Ohun tí máa ń sọ níbẹ̀ ni wípé kí ni gbogbo ohun tí wọ́n bá ti gbé wá fún ẹ nínú hadith, àwọn tó dá ẹgbẹ́ òkùnkùn sílẹ̀ nínú Islam, àwọn ni wọ́n gbé wá. Gbogbo tí mo fẹ́ béèrè lọ́dọ̀ ẹ bí ìbéèrè tí mo fẹ́ ń pé kó lọ bá mi bi àfáà ẹ, kó lọ bá mi bi ṣéwù ẹ, kó lọ bá mi bi ìmáàmù ẹ, kó lọ bá mi bi òun ni wípé kí ni ṣé Islam tó ń ṣe, ṣé èyí tí ànábì gbà wá tó gbé Kùránì wá tó jẹ́ ẹ̀rí tọ́lọ́hun gbé wá dàrẹ́kì látara ànábì tánàbì sì kọ tánàbì kọ̀ǹfàmù ẹ̀ kalẹ̀ ni òun fẹ́ ṣe bí Islam ni, kàbí èyí tí àwọn sàábé kọ sí ẹ̀yìn ànábì? Ṣé Islam àwọn sàábé ló ń ṣe ni kàbí Islam ànábì? Nítorí ibi ẹyọ kan tí ànábì sọ̀rọ̀ sí òun nínú Kùránì, ànábì ọkọ̀ hadith. Gbogbo ohun tó bá gbé wá fún ẹ nínú Kùránì, ka Kùránì tó yé ẹ, wa man yatazakkaru illa ulul albab. Nínú Kùránì o, àwọn ọ̀jọ̀gbọ́n èèyàn là ń bá rí, àbáwọn òpònú èèyàn o. Ẹ ṣeun, ó dìgbà.